ẹ̀yin ará àti sanwó 2 years woman and palo self because àti decide wípé àti Ronke náà wọ́n lọ lé ọkọ wọn ti pè wọ́n bí kò máa bọ̀ so but àwọn ọmọ màmá wọ́n máa wà pẹ̀lú wọn. tí owó 2 years yẹn bá dẹ̀ wá tó bá wá expire ọmọ ìyá ìbejì fúnra wọn kó lọ ṣiṣẹ́ owó ẹ̀ kó máa san owó ilé ìyá ẹ̀. In fact mo wà surprise nígbà tó sọ wípé ó lọ́kọ pé ọkọ ẹ̀ ti pè pé kó máa bọ̀ ṣé ọkọ ẹ̀ torí tí ó bá jẹ́ ọkọ gidi tẹ́ ń gbé lé lè gbà ìyá ìyàwó yín gan sílé ni normally gan ṣó yẹ kí ìyá ìyàwó èèyàn kó máa jáde láti wá máa sọ pé ẹ ràn mí lọ́wọ́ o fún owó ilé. So yẹ kí ìwọ Foluke kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ṣebí ọlọ́kọ́ gbé màmá yìí tó ò rí màmá tọ́jú yanjú olóhùn ará Àgbàlá Gabriel sí màmá yìí ìwọ náà wá ń sẹnu fátáfátá o ṣí. wọn ò rántí nǹkan kan mọ́ wọ́n ti lose memory pátápátá wọn ò lè sọ̀rọ̀ gan ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́. sẹ́ẹ̀gbọ́n tí wọ́n ń wí mí báyìí wọ́n ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ó wá dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel tán Ọlọ́run ló sábàbí tí ìyá fi lè ń sọ̀rọ̀ fatafata ń sìn ẹ wo life. àwọn ọmọ Nàìjíríà ti yarí mọ́ ìyá ìbejì ọmọ aráyé lé lọ́wọ́ báyìí o wọ́n ní lẹ́yìn owó ilé ọdún méjì tí Foluke Daramola ti san wípé kí ọmọ ìyá ìbejì ọmọ aráyé lé fúnra rẹ̀ kóun náà lọ ṣiṣẹ́ láti máa fi tọ́jú ìyá rẹ̀ o láti máa san owó ilé lọ tàbí kí ó gbé ìyá ìbejì ọmọ aráyé lé lọ sí ilé ọkọ rẹ̀. ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí ọ̀rọ̀ pọ̀ ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá mi wo ìsàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ̀yin tẹ́ tí ì bá wa subscribe ẹ kílìkì lórí subscribe button yẹn ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin o. a máa tọ́jú wọn so we have paid for it so we just take time now to look for a good shop. Because our shop town they were a bit on the expensive side and we are trying as much as possible to manage funds. So mommy, gbogbo kálukú tó náwó àánú sí mi lórúkọ Jésù àánú Ọlọ́run yóò yí wọn ká o ògo Ọlọ́run ó di mímọ́ o ò ní bọ́ o ò ní tọrọ jẹ o ò ní tọrọ mu ìdíbàjẹ́ ò ní wọnú ayé yìí o ìdààmú ò ní jẹ́ ti yín o bàbá rẹ nìkan tó bá náwó òbí lórúkọ Jésù Olúwa dá padà lé wọn lórí lórúkọ Jésù ògo àtẹwà náà wọn fi dì í mú àtọkọ àtaya àtọmọ lórúkọ Jésù Ọlọ́run ṣe láṣẹ pé o Ọlọ́run ṣe àfúrí lórúkọ Jésù màmá yẹn ni ọkọ àwọn single ló dá màmá ló mú ọkọ àwọn ló mú wa èmi lọ bá ọkọ àwọn single tó fi dáhùn yẹn ṣé máa gbàdúrà fún màmá yẹn kábọ̀ dáadáa ìyá mi dáadáa àti ọkọ màmá mo kí ọ Ọlọ́run bá ń dúró sí ọ ọ̀ní rí bí ọ̀ní lójú ẹkún ọ̀ní lẹ́ẹ̀kọ́sẹ̀ ìdíbàjẹ́ òní tọ́ sí ọ wàá ṣe rere bàbá rẹ nìkan tó bá náwó bí lórí ẹ lórúkọ Jésù Ọlọ́run ó dà padà lé lórí ní kíákíá o. ọkọ àwọn single mother gbogbo yín lẹ ṣe rere o ogun àtàwọn Ọlọ́run ó yin ká o ọwọ́ àmì ó bá ń gbé o ẹ̀mí bọ́wọ́ ẹ̀mí bọ́sọ̀nà ẹ̀mí wọ pápẹ́ ayé o ibi àti ìdààmú òní jẹ́ ti yín lórúkọ Jésù o ọwọ́ ayé òní tẹ̀yìn o ẹ ṣàṣeyege ẹ̀ní sọ̀rọ̀sọ ẹ̀ní rídì bàjẹ́ ẹ̀kú àtọ́sí òní jẹ́ ti yín lórúkọ Jésù Ọlọ́run ó gbèrú o ẹ̀mí tó pàtàkì àṣẹ lórí yín ká o. I said the farm gave us a place to be using so Ibinawa so I'm a move on lọ sí Ibeji during the week so tọ́lá ti move on lọ tán then we will now start looking for a shop for her so that at the end of the day our mama wà ń bẹ̀ she's our mama wà in and out because she says she has other things that she has to do too so she will be coming in and out but our mama wà máa wà around láti ṣe everything so thank you. Àǹtí Foluke Daramola ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni unlike video tẹ́ ṣe the last time tẹ́ ẹ sọ wípé àwọn tó bá ní block àwọn tó bá ní yẹ̀pẹ̀ àwọn tó bá ní cement kí wọ́n fún yín kẹ́ lè fi lọ kọ́ ilé fún ìyá ìbejì ọmọ aráyé lé lórí ilẹ̀ ọmọ wọn kò sí anybody tó máa tọ̀nà fún nǹkan bẹ́ẹ̀ yẹn because kò ń ṣe ayé ìyá ìbejì ọmọ aráyé lé nìkan ni wọ́n wá téèyàn gan ò bá ní ẹbí tó lè ràn lọ́wọ́ pẹ̀lú àwọn owó tó ní tó surplus there are other people on social media náà tí wọ́n ń plead for help and ẹnìkan ò kì í já wa dé yes so I suppose nígbà tí àǹtí Foluke náà ti rí pé àwọn èèyàn ò turn up làwọn náà fi wò wípé bóyá ó máa bẹ́tà o káwọn lọ fi owó yẹn káwọn lọ fi rent ilé fún ìyá ìbejì tí owó 2 years yẹn bá dẹ̀ wá tó bá wá expire ọmọ ìyá ìbejì fúnra wọn kó lọ ṣiṣẹ́ owó ẹ̀ kó máa san owó ilé ìyá ẹ̀
in fact mo wà surprise nígbà tó sọ wípé ó lọ́kọ pé ọkọ ẹ̀ ti pè pé kó máa bọ̀ ṣé ọkọ ẹ̀ torí tí ọba jẹ́ ọkọ gidi tẹ́ ń gbé lé lè gbà ìyá ìyàwó yín gan sílé ni normally gan ṣó yẹ kí ìyá ìyàwó èèyàn kó máa jáde láti wá máa sọ pé ẹ ràn mí lọ́wọ́ o fún owó ilé àti àwọn nǹkan kan ibi mélòó ni ìyá fẹ́ sùn tí ọkọ ọmọ wọn gan kò lè gbà wọ́n sílé ṣé you understand èèyàn máa ń fẹ́ èèyàn pẹ̀lú gbogbo àléébù ẹ̀ ni àbí gbogbo wíwù kókó mo fẹ́ sọ òyìnbó yẹn will be like burden even gbogbo burden ẹ̀ gbogbo ṣùgbọ́n ẹ̀ ó máa fẹ́ pẹ̀lú ẹ̀ ni but àwọn lọ́mọ̀ you know at least àwọn atara jẹ́ public àti ṣe ìwọ̀nba ta lè ṣe and èyí tí wọ́n ṣe yìí náà dáná 1 million naira fún 2 years ilé tó jẹ́ room and parlour self contained ó wà okay adéhùn pé 1 million naira tí wọ́n kọ síbẹ̀ yẹn àmọ́ bóyá ó máa ti include gbogbo àwọn okay ó lè máa mọ̀ bóyá ó máa include caution fee but definitely ó máa include agency fee àti agreement so tìtorí ẹ̀ ni owó yẹn ti tó bí 1 million naira yẹn so for me I think it's okay tẹ́lẹ̀ máa wò lọ wò bọ̀ gbogbo ilé yẹn yearly kò lè ju bí 400,000 lọ so you understand which I think is fair depending on ibi tí wọ́n rí lé sí mo dẹ̀ gbàgbọ́ wípé ibi tí wọ́n lọ wálé yẹn sí náà ibi tó máa súnmọ́ ilé tí àǹtí Rónkẹ́ yẹn náà tó máa gbé mi pẹ̀lú ọkọ títí ẹ̀ ṣé you understand so that a lè máa easy fún láti lọ máa rí ìyá ẹ̀ ní òrèkóòrè bó bá dẹ̀ wọn àǹtí Rónkẹ́ kó má lọ ṣiṣẹ́ kó má lọ struggle kó má lọ wo bó ṣe máa tọ́jú yẹ I mean kó dẹ̀ àbí because kò ń ṣe general public kó máa fún ìyá lóúnjẹ that's just the truth wọn bá gba ṣọ́ọ̀bù fún wọn there is only so much the general public can do òun ni kó lọ sapá iṣẹ́ kó máa mọ bó ṣe máa bọ́ yẹ ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ ni wípé kí àǹtí Rónkẹ́ yẹn ọmọ ìyá àbèjì ọmọ aráyé le kí wọ́n sapá wọn as in kí wọ́n struggle láti ṣiṣẹ́ kí wọ́n fi lè tọ́jú ìyá wọn because there is only so much the general public can do nǹkan tí mo fẹ́ sọ nìyẹn but ẹ bọ̀ pé Yorùbá yẹn nígbà mi máa ń kọ́ mi lẹ́nu àwọn tá a bá ti pẹ́ jù lẹ́kọ̀ọ́ yìí àbí tá a bá dàgbà sékòó yìí ó máa ń ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbé ní interland yẹn ẹ máa ń gbọ́ Yorùbá jù wá lọ ṣé mo parọ́ anyway nǹkan tí mo ṣáà ti sọ nìyẹn because kò sẹ́ni kankan tó máa bá tọ́jú yẹ that's the truth and then bí àti ẹ̀ ó wá fẹ́ sọ di iṣẹ́ ṣé you understand ara kan tí mo máa ń sọ ni pé àwọn tó bá jẹ́ celebrity yẹn a lot of them wọ́n máa ń feel entitled táwọn fúnra wọn bá feel entitled ọmọ wọn á feel entitled àbí mélòó nínú wa ló jẹ́ wípé àwọn òbí wa ò kì í ṣe celebrity but tó bá dé ọ̀rọ̀ pé bóyá a fẹ́ sanwó ilé àbí nǹkan ọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn a máa wá sí public láti wá máa tọrọ owó débi tó jẹ́ wípé èèyàn máa wá sí public bí ẹ̀mẹ́ta ni àwọn kan yìí náà àti Foluke Daramola fúnra rẹ̀ ó ti bá wọn gbowó 7 million naira àwọn kan yìí náà tú Àgbàlá Gabriel wọ́n gbowó tí wọ́n kọ́lé fún wọn tí èmi àti yín àmọye ẹ̀ and right now we don't even care anymore I don't care anymore ọlọ́run ìkúkú bá wọn dáwọ́ nínú ẹ̀ àwọn kan yìí náà tú ọkọ̀ àwọn single mother là ń dá bíi 3 million naira so ayé wọn nìkan kọ́ ni general public wá the funny thing is that sometimes when these people come tó bá sọ pé àwọn fan wọn kìnnìkan èmi ò ń ṣe fan wọn ní gbogbo ìgbà tí ìyá yìí ń ṣeré I was still pretty young but mo kàn rántí orúkọ yẹn ni I cannot categorically say that báyìí gan ni eré yẹn ṣe lọ ń gbà yẹn eré tí wọ́n ṣe tí gbogbo ayé fi mọ̀ wọ́n mi ìtẹ̀mọ́ ẹni ọ̀dá eré tí wọ́n ṣe but you know mo kàn recognize wọn pé àmàmá yìí máa ń ṣeré nígbà kan kò kí n ṣọ̀rọ̀ pé bóyá fandom ìgbà míì ojú ló kàn ń rojú ṣàánú ojú but nobody should be taking advantage of the general public because of that anybody ní obligation láti máa bá wọn tọ́jú òbí wọn kí ó tó ní kálukú kó lọ tọ́jú ara ẹ̀ nígbà tọrọ ìsọlá ọkẹ ṣe nǹkan tí mo sọ náà nìyẹn kí ló dé táwọn máa sọ pé wọ́n ti ní problem wọ́n fẹ́ para wọ́n fẹ́ ṣe kíní kan general public wọ́n máa dáwó ọlọ́run má jẹ́ ká dáwó ọmọ gọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà alẹ́ bí alára náà fẹ́ pa àwọn ẹbí wa gan wọn ò tí ì yó náà èèyàn dẹ̀ máa tún máa fi out of nothing wàá tún máa dáwó fẹ́yàn àní mò ń sọ fún yín wípé 3 million naira tí wọ́n dá lọ́dọ̀ ọkọ àwọn single mother lọ́jọ́ yẹn tí mo wà ń bẹ̀ báyìí ẹlòmíì dá 500 naira
it's not a joke. Àwọn tó dá 1,000 wà, àwọn tó dá 2,000 wà. Ṣé àwọn èèyàn tí wọ́n dá owó yẹn ṣe rò pé wọ́n ní surplus ni? Wọ́n lójú àánú ni now. Even títí Àgbàlá Gabriel yẹn àwọn èèyàn máa ń dá 1,000, wọ́n máa ń dá 2,000. That is why tí ó jẹ́ pé owó yẹn ò kì í ṣe owó tó yẹ kéèyàn ná báṣubàṣu. Owó onírú oníyọ̀ ni. Some people are struggling too. Ṣùgbọ́n wọ́n lójú àánú wọn ṣe ń dá owó yẹn. So kò kí ń ṣe owó tó yẹ kí any reasonable person feel entitled sí. Máa rò wípé àwọn tí wọ́n dáwó yẹn fún ẹ wọ́n ní more than enough wọ́n ṣe ń dá. That is not true. Tó bá lè jẹ́ àwọn ará Nollywood ní True àti Foluke Daramola náà ni wọ́n máa mọ bó ṣe máa continue láti máa san owó ilé yẹn. Kò sí ètò kan àwa general public níbẹ̀ mọ́ o. Yes, torí ibìkan ni wọ́n kọ́ fún wọn yẹn. Fún ara wọn ni wọ́n dẹ̀ jáde wọ́n sọ wípé àwọn ò fẹ́ gbé ń bẹ̀ mọ́ o pé inú igbó ni. Àwa general public kọ́lá lọ fà wọ́n jáde. Maybe some of you don't know. Because some people are saying that ilé tí wọ́n kọ́ fún wọ́n máa lọ rent ilé. No, kò ń ṣe àwa. I mean èèyàn mélòó ló jẹ́ general public tó ní access sí ìyá yẹn. Fúnra ara àǹtí yẹn ló contact ìyá Esabod tó lọ rojọ́ fún wọn tí màmá dẹ̀ gbé wọn wá sórí show. Bóyá àǹtí Foluke Daramola ló wá connect wọn mọ́ ìyá Esabod ìyẹn lèmi ò lè sọ. And apparently káàntì Foluke Daramola gan kó tó connect wọn òun gan sọ pé àìmọye ìgbà lẹ́yìn tọ́dọ̀dọ̀ Àgbàlá yẹn o wọ́n máa ń pè òun tó o máa ń sẹ́ndì owó díẹ̀díẹ̀ sí wọn fún owó oúnjẹ. Ṣé you get? So ibi tí wọ́n wà yẹn wọ́n lè wo wípé ibẹ̀ yẹn ó tight fáwọn kò sí báwọn ṣe máa ṣiṣẹ́ nígbà tí wọ́n ti ná gbogbo owó tán. Mo máa gbogbo ẹnu mo fi sọ pé wọ́n ná gbogbo owó tán ni. Because àǹtí yẹn gangan fúnra rẹ̀ ó misappropriate 7 million naira. Ó misappropriate ṣé misappropriate la máa sọ ni àwọn properties kan náà bíi márúwá tí wọ́n rà fún tó jẹ́ tuntun brand new tó jẹ́ wípé àmọ́ bóyá ó ti tà á ni kò jẹ́wọ́ bóyá òun tà ó ní òun gbé lọ síbi gáràjì kan. Ó jẹ́wọ́ pé mọ́tò tí wọ́n rà fún True Àgbàlá Gabriel òun tà yẹn ní 800,000. So gbogbo owó yẹn ó misappropriate ẹ̀ ni. So nísìnyí 3 million naira yẹn ṣe ni wípé òun kọ́ lọ́kọ̀ fún àti Foluke lọ́kọ̀ fún. Lórí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe àkáǹtì yẹn. Ṣé you get? Luckily fún màmá bọ̀bọ̀ kan ní orí péjì ọkọ̀ àwọn single mother ó sọ pé màmá send owó oúnjẹ fún màmá every month but every other thing she has to take care of it because màmá wọṣọ àbí nísìnyí wọ́n tún wá ti kó àwọn ọmọ sí wọ́n ti kó wọn ti màmá meaning that anyway ọlọ́run má ṣàfihàn wá wá rẹ̀ ní old age because téèyàn bá ń send owó sí màmá fún màmá láti fi jẹun ṣé àwọn ọmọ màmá tó ń gbé pẹ̀lú wọn náà ṣé wọn ni máa jẹun níbẹ̀? So at the end of the day owó yẹn will not be enough fún màmá láti jẹun tí àǹtí Ronke ò bá sa ipá ẹ̀ láti ṣiṣẹ́ láti ẹ̀ṣọ́ wípé òun ń fìdí àwọn ọmọ àti màmá because èlò náà lọ fẹ́ máa rí nínú ọjà nínú ọjà tó fẹ́ lọ tà yẹn gan kó má lọ dàbí pé màmá máa lùkù mọ́lé ní iṣẹ́ mọ̀ pé àwọn àgbàlagbà ń gbà mí ṣiṣẹ́ ẹni tó bá ti jẹ́ wípé ọmọ ṣiṣẹ́ ni tó bá di pé wọn ò jáde mọ́ síta ó máa ń jẹ́ kí ó rìn wọ́n mọ́lẹ̀. Ṣé you understand? So I think it's a good idea náà lóòótọ́ kí wọ́n gẹ̀ẹ́tì ṣọ́ọ̀pù fún wọn but ní ìtàn sọ wípé ṣọ́ọ̀pù táwọn fẹ́ gẹ̀ẹ́tì ń sìn ó wọ́n nǹkan bẹ́ẹ̀ yẹn well anyway wọ́n mọ bó ṣe máa ṣe ìyẹn jẹ́ bó ṣe jẹ́ so me I'm actually happy that at least wọ́n ti ṣe yẹn nígbà tó rí wípé àwọn èèyàn ò turn up. Gbogbo ohun tí mò ń ṣe lọ lẹ́ǹkan so àǹtí yẹn wọ́n sì lọ kọ ibi náà sọ náà gbogbo owó tí wọ́n misappropriate yẹn ó wà suspicious but mi ò ní make allegations kankan because I cannot substantiate it. Èyí náà ẹ̀ reason pẹ̀lú mi 7 million naira yẹn ṣáàtì yẹn fẹ́ sọ wípé orí ìyá Ìbejì nìkan lòun lọ sí ni àti yẹn lọ́jọ́ yẹn wọ́n fẹ́nu ara ẹ̀ sọ wípé for a while àwọn ò sí lọ́dọ̀ Àgbàlá Gabriel wọ́n kàn lọ gbé ìyá wọn síbẹ̀ ni Àgbàlá Gabriel ló wáyàn tó ń tọ́jú màmá. Ṣé you understand? Mi wá mọ̀ for how many months lọ́ fi ṣe yẹn so gbogbo píríọ̀dù yẹn ṣé òun náà ló ń send owó oúnjẹ sí màmá ni àbí Àgbàlá Gabriel ló ń take care feeding màmá? Then apart from that tó bá ṣe jẹ́ pé ó send owó feeding
which I honestly doubt. But according to her, she said that gbogbo owó tí Àgbàlá fún àwọn is just about 240,000 naira. But ìyẹn tí ẹ̀kọ́ ni mò ń lọ. My point is that 7 million naira, she was able to account wípé fún pé àwọn gba ilé fún màmá ní Kòròdú. I think she said ṣé 2-bedroom flat ọlọ́pàá ni. Wọ́n dẹ̀ ní àwọn ra wheelchair. Wọ́n dẹ̀ ní pé àwọn ti sanwó physiotherapist tó yẹ kó máa tọ́jú màmá ní hospital ní Kòròdú. So nígbà tí wọ́n gba ilé yẹn, but tó jẹ́ pé màmá ò eventually gbé ń bẹ̀, tó yẹ pé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ni wọ́n lọ gbé. Ṣé wọ́n gba owó ilé padà ni àbí òun àbí àǹtí ìgangan ló lọ gbé ń bẹ̀? Ṣé you understand? Because she said it with her mouth pé ó ní period kan tí àwọn ò gbé pẹ̀lú màmá lọ́dọ̀ Àgbàlá Gabriel táwọn ń gbé lẹ́kọ̀ọ́. Mo wá mọ̀ at what point làwọn wá return sí Ìbàdàn lọ́dọ̀ màmá. Ṣé you understand? So nígbà tí wọ́n máa sọ̀rọ̀ yẹn, gbogbo nǹkan tó láwọn ṣe yẹn wọ́n tí account fún 3 million nínú 7 million yẹn. Lẹ́yìn ẹ̀ náà lọ́rọ̀ márúwá dé. Kí márúwá tó bàjẹ́, wọ́n máa kọ́kọ́ deliver owó fún wọn kó tó di pé engine ẹ̀ wá pack up according to her. Ó ní iye tó máa kọ́kọ́ deliver fún wọn o. Ṣé mo pé owó náà nìyẹn for a number of years kó tó pack up. Mọ́tò tọ́lọ́tà ní 800,000. So at the end of the day, tẹ bá fojú inú wo kíní yẹn gangan, ṣé àǹtí yẹn lè sọ wípé màmá nìkan lòun náwó yẹn fún? Kó o tiẹ̀ gbèlè jẹ́ màmá bó ṣe wà yẹn, ó lè kówó fọ́kùnrin nínú ẹ̀, ó lè ní o. But and then apart from that, wọ́n ní pé kó fowó tọ́jú màmá. Àǹtí tá à ń sọ yìí fúnra rẹ̀, ó náà ọmọ kéékèèké. Ṣé gbogbo àwọn ọmọ yẹn lọ́pàá lọ́mọ máa jẹun nínú owó màmá náà kọ́ ni? Nínú owó màmá ló máa ti máa jẹun náà. And general public kò dá owó fún wọn láti máa fi tọ́jú àwọn ọmọ kéékèèké yẹn. Màmá ló ní kó fowó tọ́jú. That is why tí mo yẹn sọ wípé nísìnyí gan kò sí tí màmá yẹn bá fẹ́ live in good health, that lady ó nídìí láti lọ kó lọ ṣiṣẹ́, kó lọ struggle fún ara ẹ̀, kó ṣètò bó ṣe máa make owó. If not, back to square one ni. If not, Foluke Daramola àtàwọn Nollywood àwọn ọlọ́mọ máa gbé bùkátà wọn, because àwọn gan ò jẹ́ padà wá sí public. Wọ́n ò jẹ́ àwọn náà tó bẹ̀ láti padà wá láti máa sọ wípé àwọn tó fẹ́ tọrọ owó. Ó dòdì ṣé o gbogbo ẹni tẹ̀tẹ̀ ń kọ́ sí comment section àkàǹbà tẹ̀ ń sọ wípé wọ́n máa tó padà wá. Wọ́n ò lè padà wá, àwọn gan ò jẹ́ padà wá. Foluke Daramola ló máa mọ bó ṣe máa ṣe, bóyá láàárín wọn ní Nollywood ló máa ti make sure pé àwọn take care màmá, because tọ́ bá padà wá àwọn náà mọ̀ pé àwọn èèyàn ò ní dáwó fún wọn mọ́, torí ayé wọn nìkan kọ́ ni general public wá. Téèyàn bá lójú tì, even ọdún ọmọ káwọn kan ò lójú tì, right? Like I said, kò sí èèyàn kankan nínú àwa general public tó sọ fún wọn wípé kán fi ibi tí Àgbàlá Gabriel tó kọ́ fún wọn kán fi sílẹ̀. Ṣé you understand? Tó bá yẹ pé bóyá àǹtí yẹn ó lè jẹ́ pé bóyá kéèsì yìí gan àǹtí yìí ó miscalculate ni. Ẹ tẹ̀gbọ́n náà kí n tó máa lọ, conspiracy theory lélẹ́yìí o. Àǹtí Rónkẹ́ yìí ni ọmọ ìyá Ìbejì ọmọ Aráyé le. Nǹkan kan táwọn èèyàn ń sọ nípa ẹ̀ might be true o. Òun náà ni pé she only wanted to take advantage of the fact that Àgbàlá Gabriel was already having issues pẹ̀lú àwọn èèyàn lórí ọ̀rọ̀ owó. But ó miscalculate ni o. Maybe she thought that tóun bá jáde nínú time báyìí àwọn èèyàn máa turn on fóun just the way they did before. Wọ́n á tún kọ́ ilé míì fún ìyá òun. Nígbà tó wá rí wípé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ló wá di wípé ọkọ òun ti ń pe òun fẹ́ máa lọ sọ́dọ̀ ọkọ òun. Because any reasonable human being wàá wò pé ilé tó free àti ilé tó jẹ́ wípé ó máa di burden sí ẹ lọ́rùn tó máa lọ máa san owó ẹ̀ tó bá yá, èwo ló máa fẹ́ pick? Cause since time tí ti mọ̀ láti bẹ̀rẹ̀ wípé òun ò ní gbé pẹ̀lú màmá, òun fẹ́ padà sọ́dọ̀ ọkọ òun. Kí ló dé tí ò ti ṣe yẹn láì tiẹ̀ jáde sí public gan? Ó fi màmá ẹ̀ sílẹ̀ ń bẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. After àwọn ọmọ ẹ̀ tó ń sọ yìí náà níbẹ̀ yẹn ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lọ sí school? Á dẹ̀ lọ máa visit wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá bí ẹ̀ẹ̀mejì lóṣù. After all, Ìbàdàn sóko náà mélòó náà ló fi jìnnà? That's what she should have done o. Yọ̀ọ́ṣá
ẹ jẹ́ fún wọn ní benefit of doubt pé bóyá wọ́n wò wípé inú ibẹ̀ yẹn ó wà a bit secluded àbí isolated, so tí nǹkan bá ṣẹlẹ̀ sí màmá tí yóò bá sí àgbàlagbà pẹ̀lú wọn wọ́n lè má tètè rẹ́ni pè, ṣé you understand? Let me give her benefit of doubt, but ṣe mọ̀ èmi mo wà suspicious of àǹtí yẹn, mo mọ̀ wípé nǹkan tá àǹtí yẹn expect from public kọ́ ló bá ó ti rò pé tóun bá wá sọ short story yẹn fún wa inú gbólọ́gbé òun lọ nǹkan bẹ́ẹ̀ yẹn bóyá àwọn èèyàn máa sáré máa dáwó lẹ̀ àfi bíi dàrósà wọ́n máa sáré sọ pé ọjọ́ ká tí lọ kọ́lé mi fún màmá ọmọ ọgbọ́n wọ́n ṣe máa kọ́lé fún ṣé màmá lọ́jọ́ kọ́lé fún àbí wọ́ wọ́n á lọ kọ́lé fún bí ó ti rò pé kìíní kan because wọ́n máa kówó lẹ̀ ilé ẹ̀ ló máa fi kọ́nà bọ́tọ́ bá kọ́lé yẹn náà tó bá kó màmá ló ń gbé ń bẹ̀ tóun dẹ̀ eventually jogún ẹ̀ kò sí wàhálà bọ̀ kò ń ṣe pé lẹ́yìn gbogbo oríṣiríṣi tí public ti ṣe fún ìyá ẹ̀ yẹn ẹ wo yẹ ká fi sẹ́nu ká dákẹ́ òun náà ti rí sí pé kò rí sí náà láti máa gbá public bẹ́yẹn. so yẹ kí ìwọ Foluke kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ṣebí ọlọ́kọ́ gbé màmá yìí tó ò rí màmá tọ́jú yanjú olóhùn ará Àgbàlá Gabriel sí màmá yìí ìwọ náà wá ń sẹnu fátafátá òṣì. wọn ò rántí nǹkan kan mọ́ wọ́n ti lose memory pátápátá wọn ò lè sọ̀rọ̀ gan ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́. sẹ́ẹ̀gbọ́n tí wọ́n ń wí mí báyìí wọ́n ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ọwọ́ adé ọ̀dọ̀ Àgbàlá Gabriel tán Ọlọ́run ló sábàbí tí ìyá fi lè ń sọ̀rọ̀ fatafata ń sìn ẹ wo life. àṣìṣe tó ṣe ni ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ ṣe surgery fún tó lọ yọ owó oúnjẹ owó ilé owó igbá owó àwo ní ìgbà tí owó yẹn gan ò tí ì pé tó dẹ̀ jẹ́ wípé a life is at stake. Àgbàlá Gabriel tó bá jẹ́ pé chọ́ọ̀chì ń bẹ lára àwọn chọ́ọ̀chì tó máa ń fi ènìyàn pilẹ̀ ìjọ wọn fi ṣe foundation ìjọ wọn ní ogun yìí ní ẹ̀ ní borí ẹ̀ tó bá jẹ́ pé chọ́ọ̀chì yóò sí lára àwọn ènìyàn tó máa ń lo àwọn ènìyàn tó máa ń fi rúbọ foundation chọ́ọ̀chì láti lè fi pilẹ̀ chọ́ọ̀chì ẹ borí gbogbo ogun tó ń bẹ. Foluke Daramola rògò báyìí o nítorí pé kí ni a lot of people tí wọ́n fẹ́ ti Àgbàlá Gabriel tí wọ́n wò pé Àgbàlá Gabriel ò ń ṣe nǹkan ribiribi lórí àwọn aláìsàn gbogbo wọn báyìí ni wọ́n ti jáde tí wọ́n dojú ìjà kọ Foluke Daramola o ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa ká jọ wò ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin o. Àgbàlá Gabriel tó bá jẹ́ pé chọ́ọ̀chì ń bẹ lára àwọn chọ́ọ̀chì tó máa ń fi ènìyàn pilẹ̀ ìjọ wọn fi ṣe foundation ìjọ wọn ní ogun yìí ní ẹ̀ ní borí ẹ̀ tó bá jẹ́ pé chọ́ọ̀chì yóò sí lára àwọn ènìyàn tó máa ń lo àwọn ènìyàn tó máa ń fi rúbọ foundation chọ́ọ̀chì láti lè fi pilẹ̀ chọ́ọ̀chì ẹ borí gbogbo ogun tó ń jà yìí. aṣáájú àwọn fídíò yẹn lórí social media tí wọ́n máa fi ènìyàn rúbọ chọ́ọ̀chì tí chọ́ọ̀chì yóò bá ti sí lára wọn ẹ borí gbogbo ogun tó ń jà yìí. kí ló dé tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ ná woman tó sick yẹn ẹ sọ wípé ó ní di 13 million naira fún surgery tó fẹ́ ṣe ẹ̀yin gan sọ pé owó yìí má pọ̀ o bó la ṣe wá fẹ́ ṣe báyìí ẹ wá òpin kan ẹ lo account number rẹ̀ ẹ̀yin gan kíyèsí ara pásítọ̀ Àgbàlá Gabriel kíyèsí ara ìránṣẹ́ Ọlọ́run balẹ̀ pera yín o now ìdí tẹ́ ẹ fi wá lo account number woman yìí ni pé kówó yẹn ó lè tètè pé nítorí àwọn èèyàn tó máa ń comment lábẹ́ comment section pé why tẹ́ ẹ lo account number ẹni tí ó sì kì gangan ẹ fẹ́ kó tètè pé ẹ rántí o gbogbo àwọn fídíò tẹ́ ẹ máa ń ṣe tí gbogbo ayé fi máa ń praise yín account number yín lẹ máa ń lò ó ti di 10 million ó ti di 15 million ó ti di 20 million account number yín gangan lẹ máa ń lò wàá dára yín lójúmọ́ àbí ká sọ pé ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run yín mọ́ lẹ fi wá wò pé tẹ́ ẹ bá tún lo account number yín owó yín ò lè tètè pé lẹ fi wá lo account number aláìsàn látara comment àwọn èèyàn máa ń comment pé wáyé tẹ́ ẹ lo account number aláìsàn kówó yín ò lè tètè pé àbí ẹ̀yin gangan ẹ ní believe nínú ara yín mọ́ ẹ sọ pé Ọlọ́run ọba lọ́rọ̀ yín sẹ́ ẹ wá ń list sáwọn ènìyàn àbìdí yànyàn tí wọ́n sọ pé adégún wọ́n tún wá sọ pé kò gún mọ́ o kódà àwọn èèyàn gan sọ pé ọ̀nà oko máa ń yí padà ábẹ́lẹ̀ tà sí ọ̀rọ̀ ẹnu lẹ́wà nígbàgbọ́ nínú wọn lẹ́wà nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tó ràn yín sẹ́ àìmọye ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn aláìsàn tó jẹ́ pé à ń rí fídíò rẹ̀ tó jẹ́ pé true yín bẹ̀ yẹn wọ́n ń ṣe operation ó dẹ̀ wà successful gbogbo fídíò yẹn là ń rí ayé ti gbàgbé gbogbo yẹn wọ́n ti gbàgbé mo mọ̀ pé lẹ́yìn náà mo mọ̀ pé ẹ máa rí operation yẹn ṣe fún tówó yẹn máa pé tó máa wà successful ó tún wá jẹ́ pé ẹ sọ pé true ìyàwó yín náà tún fi gbé wá ó máa wà successful but ẹlòmíràn sọ pé Ọlọ́run tó fẹ́ tú láṣìírí lóní kí gẹ̀yìn pariwo síta wọn gbowó lọ́wọ́ ẹ̀ ni ẹ wo thousands of people tẹ́ ẹ̀ ń bọ́ níbẹ̀ yẹn ẹ wo gbogbo àwọn tó ń jẹ lábẹ́ yín ẹ wo gbogbo àwọn aláìsàn tẹ́ ẹ̀ ń dáná oúnjẹ fún every Sunday ṣé bí ibì kan náà lẹ́ẹ̀tì máa rí owó tẹ́ fi máa fìdí wọn nígbà tí èèyàn kan oṣù bá wá ń gbé yín ṣépè
thousands of people àti àwọn aláìsàn tẹ́ ń sọ hospital tẹ́ ń sọ everything ṣé bẹ́ẹ̀ náà lẹ ti ń rí owó tẹ́ fi ń san gbogbo ẹ̀ àwọn èèyàn máa ṣàdúrà fún yín náà ẹ lè tẹ́ ayé lọ́rùn 4 million naira tẹ́ sọ pé Àgbàlá Gabriel gbà yẹn òun gangan fún alára rẹ̀ só lè fi jẹun lẹ́ẹ̀kan náà tán kí wọ́n ra oúnjẹ 4 million naira kí wọ́n á gbé síwájú Àgbàlá Gabriel mélòó ló fẹ́ jẹ ń bẹ̀ mélòó ló fẹ́ jẹ ń bẹ̀ ṣùgbọ́n ẹ wo gbogbo àwọn èèyàn tó wà lákàtà rẹ̀ gbogbo àwọn aláìní gbogbo àwọn tí ìjọba wa láàkì tó yẹ kí wọ́n ṣe gbogbo àwọn aláìsàn wọn wá sọ́dọ̀ rẹ̀ lọ́sípítù ibẹ̀ náà ni ó ti máa fi owó tọ́jú gbogbo wọn kó tó di pé ara wọn yá àmọ́ ayé ti gbàgbé yẹn tí wọ́n bá lọ káàkiri tí wọ́n fẹ́ lọ wo àwọn ènìyàn kan àbí wọ́n fẹ́ lọ wo aláìsàn epo náà ni wọ́n máa rà sínú mọ́tò tí wọ́n máa fi lọ káàkiri ẹ má sì mí gbọ́ ó yàtọ̀ sí àwa individual tó jẹ́ pé àwa níṣẹ́ míì táwa tún ṣe lábẹ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ náà ló gbé lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan bá wá ń ṣépè fún thousands of people tó ń jẹ lábẹ́rẹ̀ àdúrà làwọn èèyàn mọ̀ ṣe fún àtàwọn tí wọ́n tún retí kí wọ́n tún rí àánú gbà ẹ rántí pé platform làwọn èèyàn rí tí wọ́n fi ń dìde àánú sí gbogbo àwọn èèyàn tí wọ́n gbé wá sí church rẹ̀ orí mọ̀ pẹ́ o aṣiwèrè gbàgbé mo tún ra àwọn fídíò kan tó ń járun rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ kájọ wò. àrí pé à ń rí lé gbé tòótọ́ ṣùgbọ́n ilé tẹ̀yìn ò gbàwé sọ́wọ́ báwo lọkàn èèyàn ṣe fẹ́ balẹ̀ lórí ẹ̀ àríwé ilé ìgbà tí Muyideen jáde tí wọ́n gbé ìwé fún Muyideen mo try láti lọ béèrè fún tiwa náà wọ́n jẹ́ kó yé mi pé wọ́n àṣẹ ti gbà ní àwọn orí so later wọ́n ní kí n má wọrí wọn bá mi wá ọ̀rọ̀ yẹn tún di early last year mo tún padà lọ manager àbí kí wọ́n porúkọ ẹ̀ ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí ó ní kí n wò ó ìwé yẹn wà lélẹ̀ ok sáyẹ̀nsì ẹ bá mi mú ó ní kò tí ì yá kí n ṣì lọ ní sùúrù náà so nǹkan tí mo mọ̀ nìyẹn. mọ́tò tó rà fún màmá yín gbà bẹ́ẹ̀ wọn kọ́. ẹ ṣe sà mọ́tò tí wọ́n rà látìgbà tí wọ́n ti gbé mọ́tò dé mọ́tò ò gbádùn mọ́tò yẹn ò gbádùn rárá mo ti gbé àìmọye ìgbà tí mo ti fi mọ́tò gbé màmá lọ sí church tó ṣe pé padà gbé mọ́tò yẹn wálé ojú ọ̀nà ń bẹ̀ yẹn. ẹ dúró láàrin yẹn. ó mọ̀ wá lágbára o ènìyàn abìdí yàn ẹ̀yin mọ̀ wípé kò fún yín ní ìwé ilé láti ẹjọ́ yìí kí ló dé tẹ̀ ti ké gbàjarì jáde ti pẹ́ ilé tẹ̀ sì ń gbé nú ẹ̀ ẹ wá rí pọ́rọ̀ kan ṣẹlẹ̀ ẹ̀yin náà tún wá jáde ẹ tún wá ń rúná sí lẹ́yìn tó ṣàánú fún tó jẹ́ pé ìgbà tí ẹ̀mí wà la fi rò pé a fẹ́ ní ìwé ilé la fẹ́ máa gbénu ilé la fẹ́ máa gun mọ́tò ẹ ti gbà wípé ẹ kú ẹ yè lẹ́fi dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ìgbà tó lọ wá lò fún yín sábàbí tó lọ òjè kí màmá yìí ó kú màmá Ìbejì ọmọ aráyé lè tẹ́ ẹ̀ kú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti pa yín dànù nípasẹ̀ àìrówó tọ́jú wọn Ọlọ́run á lò ní sábàbí fún yín màmá tẹ́ fi wà láyé tẹ́ fi wà láàyè tẹ́ fi wà ní ayọ̀ àti àlàáfíà ẹ wá ń béèrè sí pé ẹ kò tí ì gbé ilé fún wa ilé tẹ́ sì ń gbé náà tí ò lè ń jáde màmá mo tún gbọ́ pé mọ́tò tí wọ́n lọ tọ́ra fún yín ipò ẹ̀ tẹ́ bá ti gbé màmá lọ ṣọ́ọ̀ṣì ẹ lè rí fi gbé màmá padà àti takú ènìyàn èyàn ra mọ́tò tuntun gan wọ́n takú nítorí Ọlọ́run ẹ sì bẹ̀rù Ọlọ́run ọba ayé tó tó àkàmọ́ra mo gbé ìdífáyé o. Give me a minute, sir. Sherry, situation ọ̀rọ̀ yẹn is way beyond the way you are looking at it. From the physical perspective, there are other spiritual implications to it. Sherry, sir, at least nínú ayé èmi náà at least I still have 1 or 2 leg works. But Sherry, ìgbà tí kíni ẹ̀ máa fi ṣẹlẹ̀ báyìí tí abracadabra ẹ̀ máa fi ṣẹlẹ̀ ojú lásán ò ṣe é ṣe wèrè ni. Then they were already incapacitated. That's why I was telling her wípé ẹ má gbé woman yìí lọ sí Ìbàdàn. Tẹ́lá gbé woman yìí lọ sí Ìbàdàn, she will not be able to come back to Lagos. So Sherry kíni ẹ̀ ó ti mọ nǹkan tó ń fẹ́ ṣe, he had a pray ẹn tí aṣọ tó ń ṣọ́yàn ni, you understand? Ó ti target kíni ẹ̀ pé kíni yìí bóun ṣe máa ṣe lélẹ̀. Now táwọn ìgbà tí lady yẹn jọ pé tó padà sọ pé àbò ti gbálẹ̀ fáwọn, ṣe fáwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú lórí social media ni. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú wípé aláìmoore ni kíníkan ó pariwo síta náà. Because at some point she came to me and she told me wípé òun rí báyẹn pé bóyá ẹ̀mí òun wà fẹ́ clear sí bí máa yẹn ṣe ń ṣe ìyẹn sí táró kẹ́ni ó sọ wípé ẹ̀mí òun fẹ́ clear pé bóyá ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ bóyá nǹkan òní wà attack tó pé bóyá ó fẹ́ máa ṣe sóhun ó fẹ́ máa ṣe so by that time wọ́n ti wà ní páńpẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ because ó fi wà bí already. Àwọn òun dẹ̀kan ló pè wọ́n jẹ́jẹ́ wọn náà jẹ́jẹ́ òun ló jókòó tó wá at the end of the day. So even if they had been reported by that time, a lot of you will think that they are just telling lies. Kò sí nǹkan tó lè ṣe by that time because it was in the good book of everybody, especially in the diaspora. Àgbàlá Gabriel was in the good book of everybody. I was crying for days. My DM was bombarded. People were cursing me. People were saying a lot of rubbish about me. So èmi dẹ́gbẹ́ boy nígbà mo ní liberty. Come on, Joshua. I want to help. Báwo la yẹ bẹ́ sọ̀rọ̀? Tí o ní problem. Kò sí bá yẹ bẹ́ sọ̀rọ̀. So yẹ kí ìwọ Foluke kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀. Ṣebí olóko gbé màmá yìí tó ò rí màmá tọ́jú yanjú. Ọlọ́run wa rán Àgbàlá Gabriel sí màmá yìí. Ìwọ náà wá sẹ́nu fatafata òṣì. So yẹ kó lẹ́nu ọ̀rọ̀ nítorí Ọlọ́run ọba. Ẹjọ́ donation wo wọ́n tún fẹ́ gbà sí màmá yìí náà tún wá hàtì ẹ jẹ́ ṣàánú mi o kó tún dáwọ́ mi fún yín ẹ ti wá gbàgbé ẹni ayé tó tó àkàmọ́ra tó lóun ò bá lo Àgbàlá Gabriel fún màmá yìí ibo ni ẹ̀mí màmá yìí ò bá wà ní ìsìn now àti kò fánlẹ̀ ifá ti ń ṣe nítorí oṣù orí bukúra tá a máa ra ayọ̀ tẹ́ ń bá kiri ájàrà tó ẹsẹ̀ kú gbogbo nǹkan láyé pẹ̀lú sábàbí ni o ọlọ́mọ fi aṣọ sábàbí aburú ẹni tí àsìkò rẹ̀ bá tó yóò pààyàn o bẹ́ẹ̀ ni àmọ́ owó tí wọ́n sọ pé wọ́n wá lásìkò yẹn
táwọn tíátà fi búra wọn lórí social media nítorí Àjàrà àwa kan dáwó fún ìgbà tí ó pè la fi ké gbàjarè síta. Àgbàlá Gabriel máa yára ti dìde àwọn fáǹsì àwọn èèyàn àwọn foundation wọn á ti dáwó fún Àjàrà á ti pé ó ṣeé ṣe kí ọmọ yẹn má pa yín bó ṣe pa yín yẹn. Lótìítọ́ ẹni tí àsìkò rẹ̀ bá tó yóò kó oṣù Ọlọ́run máa fi wá ṣe sábàbí ara wa ni Ọlọ́run fi wá ṣe sábàbí dáadáa fún wa. Bẹ́ẹ̀ ni ọmọ mùsùlùmí ni ẹ jẹ́ ká sọ fáàtì nítorí pé ó jẹ́ Christian ká máa fọwọ́ bu ẹ̀kọ́ lójú kò rí bẹ́ẹ̀. Ọmọ ènìyàn á sọ̀rọ̀ ànádì bá mi àwọn afibi sólórí ẹ̀dá. Ẹ dákun ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ drop kọ́mẹ́ǹtì wàhálà tiẹ̀ nìyẹn kọ́mẹ́ǹtì tó bá wù ẹ́ bó ti sọ opinion tèmi náà nìyẹn. wọn ò rántí nǹkan kan mọ́ wọ́n ti lose memory pátápátá wọn ò lè sọ̀rọ̀ gan ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́. Ṣẹ́gbọ́n tí wọ́n wí mí báyìí wọ́n ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ó wá dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel tán Ọlọ́run ló sábàbí tí ìyá fi lè sọ̀rọ̀ fatafata ń sìn ẹ wo life ṣé rí olóore ẹ má dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ fojú rẹ̀ lẹ̀ ẹ má wulẹ̀ tún máa fi gígùn o ẹ má fi gígùn ojú olóore dandan kọ́ ni kẹ́ ẹ dúpẹ́ ẹ má dúpẹ́ ìwé tó ṣe Ọlọ́run ọba ló máa ń san olóore lẹ́san oore ìmí ẹran nídìí èèyàn ta ní jẹ́ ọkọ àwọn single mother ta ní jẹ́ ìpọ̀rí pálákù bàbá yín. Àgbàlá Gabriel ṣé òun ló ń kọ lẹ́tà sí gbogbo àwọn aláìsàn yẹn ṣé òun ló ń pè wọ́n pé kí wọ́n máa bọ̀ wá sí church òun. Bí ìyá ńlá bá gbé ni sánlẹ̀ kékeré náà máa gorí ẹni kí ìyá Ìbejì ọmọ aráyé le àti ọmọ ẹ̀ yìí kó máa sẹnu wátawàtá sí Àgbàlá Gabriel kó máa sẹnu wátawàtá sí Àgbàlá Gabriel àwọn afibi sólóore ṣèbí star ní ìyá Ìbejì ọmọ aráyé le tẹ́ ẹ̀ bá rántí èmi ọ̀ràn yín létí ẹ̀yin ṣe fi péèjì yín àbí Facebook yín àbí TikTok yín bẹ́ẹ̀ jẹ́ star kẹ́ ẹ lọ máa fi síkì ẹ̀pù fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ẹ̀pù yín gbà tẹ́ ń kú lọ ẹ̀yà fibi sú olóore ẹ̀dá àbọ̀jọ́ náà rè bí àná yìí mo rántí bí àwọn èèyàn ṣe máa ń bẹ Ọlọ́run wípé Ọlọ́run ọba jọ̀ọ́ jẹ́ kí Àgbàlá Gabriel ó yálé wa àwọn èèyàn wọ́n á ṣe fídíò Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí Àgbàlá Gabriel lọ rántí àwa náà Ọlọ́run jẹ́ kó rántí àwa náà tí má gbọ́ pé Àgbàlá Gabriel ń bọ̀ báyìí ẹni yẹn ká ní ọ̀sẹ̀ kan ní Àgbàlá Gabriel dá pé wípé next week òun bọ̀ wá sílé yín o àwọn ènìyàn ò ní sùn tí ó máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀ nípa Ọlọ́run jọ̀ọ́ mọ̀ èkó yí ọkàn padà tí wọ́n sọ di Jésù pé tó bá ti yálé àwọn ó ti nu omi ojú àwọn nù lọ́wọ́ adìgì burúkú lójú yín sìn orí pé aṣèré yín gbàgbé àbí ẹ ti gbàgbé tẹ́ máa bẹ Ọlọ́run pé kí Àgbàlá Gabriel kọ́ rántí yín ó lè jẹ́ Christian ẹ jẹ́ ká fi ẹlẹ́sìn mẹ̀sìn sílẹ̀ ẹ jẹ́ ká sọ fat ká sọ òkodoro ọ̀rọ̀ ká sọ òdodo sí Àgbàlá Gabriel só jẹ́ Jésù àbí ó jẹ́ ìjọba tá à ń retí pé kó wá sílé wa kó wá help wa kó wá nu omi ojú wa ẹ ti wá gbàgbé gbogbo rẹ̀ ń sìn àbí orí pé aṣèré yín gbàgbé ìgbà tó máa bá yín gba 10 million 50 million ó ti di 20 million ẹ wọlé tí àwọn ìyá Ìbejì sọ pé ó kọ́ fáwọn sínú igbó ẹ wo gbogbo àdúgbò ibi tó kọ́lé yẹn sí ẹ wo ó kọ́lé tán ó tún yọ ṣọ́ọ̀bù sí ẹ wo gbogbo àdúgbò ṣé inú igbó leléyìí ṣé inú igbó leléyìí ìyá Ìbejì ọmọ aráyé lẹ àti ọmọ wọn ṣé yìí gangan tí ṣé ẹ lè fi owó ara yín ra ilẹ̀ sí Ìbàdàn kẹ́ ẹ kọ́lé sí àdúgbò yìí tẹ́ ń pè nínú igbó ẹ wo gbogbo àdúgbò ló ti develop ẹ dẹ̀ ń pè nínú igbó owó tẹ́ ẹ ṣiṣẹ́ fún kẹ́ ẹ gbádùn lẹ́ bá dọ́dọ̀ Àgbàlá Gabriel ó treat yín tán yes ó sọ hospital yín wọ́n tún kọ́lé fún yín wọ́n tún ra ṣọ́ọ̀bù fún yín nítorí ìrègùn la fi ń ṣoore báwọn èèyàn bá ti gbàgbé ẹni tó tún lè gbàgbé ẹni tó kò ní gbàgbé àwọn ọmọ ọ̀ràn yín létí ẹ̀rín tó wá ń pa mí kò tiẹ̀ sí kọ́mẹ̀ntì tá a lè rí mo post fídíò ẹwà àwọn àmì bó ṣe ń kọ́mẹ̀ntì eléyìí wá sọ pé if dem boy your papa well tí wọ́n bá bí baba ńlá kú ìyá aláyà rere wá fèsì Akimu ọkọ àwọn single mother lórí TikTok ìwọ lórí búkọ aláyébàjẹ́ ìyẹn èmi náà oromọdé yín yóò máa òdì baba ńlá kú baba yín ló máa sá àfọ Suleiman nìyẹn yẹn méjì kì í jáde yẹ ẹni tó jẹ́ ìyá yín ìyá ńlá kú ìyá aláyà yín lórí TikTok ẹ lọ bí léèrè àbí baba ńlá kú yín lórí TikTok náà ẹ lọ bí léèrè gbogbo àwọn tẹjọ ń ṣe mítì tẹ́ ń tẹnu bọ̀lẹ̀ sọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ lọ bí gbogbo yín léèrè ọdún ni mímí kì í ṣe àìmọ̀ fọlọ́kọ jogun omi ò sọ pé òun ò jẹ́ kí ogun omi ẹ̀yin ọlọ́dẹ lẹ́fẹ́ máa béèrè fún o ẹ wo a máa fi ń ṣe kọ́ńtẹ́ǹtì òkúta máa wọ ọjà yín òkúta ó máa wọ ọjà yín oromọdé yín yóò máa òdì babaláku babalá yín ló máa sá ẹ lọ béèrè mi wò dáadáa jẹ́jẹ́ mi mo máa ń lọ ṣùgbọ́n ẹ má tọrọ ronú ọjẹ́ kó rí yín ó pé o ẹgbẹ́ bí wọ́n kan ìmí ẹran nídìí èèyàn ta ní jẹ́ ọkọ àwọn single mother ta ní jẹ́ ìpọ̀rí pálákù bàbá yín ẹ kó rí yín ó pé o ẹ jẹ́ kó rí yín ó pé o ẹ take time o èmi ò gbèsè ẹran yín o àwa nítorí pé Àgbàlá Gabriel jẹ́ Christian ká máa fọwọ́ bo ẹ̀kọ́ lójú ká máa fọwọ́ bò lójú ẹ fẹ́ bring ẹ̀ down ni kò make sense now ìlara ọ̀dẹ̀ ń ṣe gbogbo ìlara ìbá ti jẹ́ mi pé jẹ́ pé mi ni Àgbàlá Gabriel ẹni tó ń gbowó jọ fún yàn ẹ̀yin lè lọ build up page ẹ lọ ṣàwárí ara yín ṣé dandan ni ká ẹ jẹ́ bí Àgbàlá Gabriel ṣé dandan ni ká ẹ jẹ́ bí Oríyọmí Hamzat ṣé dandan ni ká ẹ jẹ́ bí Àfàsúnà ni ẹ mọ̀ ṣe lára ọmọ làkejì. ìyẹn kò tó yé mi tí mo fẹ́ béèrè Àgbàlá Gabriel ṣé òun ló ń kọ lẹ́tà sí gbogbo àwọn aláìsàn yẹn ṣé òun ló ń pè wọ́n pé kí wọ́n máa bọ̀ wá sí church òun pé kí wọ́n wá tò kalẹ̀ kí wọ́n wá sùn kalẹ̀ ṣé òun ló ń kọ lẹ́tà sí wọn ṣé òun ló fìwé pé gbogbo wọn
àbọ̀dọ̀ rẹ̀ jọ hospital sọ́jọ́ hospital jẹ́ léwòsàn gbogbo yẹn lọ tòsí inú church ẹ̀ máa jẹ́ ǹjẹ́ ọ̀fẹ́ ẹ máa gba ìwòsàn ọ̀fẹ́ ọ̀dọ̀ rẹ̀ jọ hospital ẹ̀yin lẹ́yìn ṣe owó sí lápò àbẹ́ lẹ́bàá bídọ̀ ọ̀pù péjì ẹ̀ ẹ̀yin lẹ́bàá mọ gbogbo àwọn èèyàn tó ń sẹ́ndì owó sí ni ẹ ká sùn ti tọrọ náà so ó fìwé pé yín ìwọ ọmọ àlè tó kọ́mẹ́ǹtì ọ̀yá bá mi share rẹ̀ kó kàn wọ́n lára àbí kó táàgì gbogbo wọn kó kàn wọ́n lára èmi ò gbé sẹ́rẹ́ anybody yín o share àbí kó táàgì ẹ̀ kó kàn wọ́n lára. lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel orin kan ni mo fẹ́ kọ. ara yín lẹ̀ dá lóró ara yín lẹ̀ dá lóró nǹkan ara yín lẹ̀ dá lóró ara yín lẹ̀ dá lóró nǹkan abanijẹ́ ti yín lójú abanijẹ́ ẹkú ọ̀fọ̀ ara yín lẹ̀ ṣe. mo ní ìbéèrè ṣé tí ọmọ bá ṣẹ̀ àbí tí omi tí a fi ọmọ bá ń dọ̀tí ṣé a máa da omi nù tọmọtọmọ ni? ẹni tí ó bá jẹ́ aláìṣẹ̀ kó kọ́kọ́ mú òkúta kó sọ ọmọbìnrin tẹ́ ẹ fi ẹjọ́ àgbèrè kàn yìí tẹ́ ẹ fi kàn yìí kó kọ́kọ́ sọ ní òkúta ẹni tó bá wà ní àìlẹ́ṣẹ̀ gbogbo wọn dẹ̀ kúrò ńbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. mélòó nínú yín náà máa fẹnu ẹyin sí lẹ́nu tí ò ní pọ́nlá? ṣé ẹ̀ ń speak out ni àbí ẹ ti rí opportunity wípé this man is making money this man is progressing as a pastor as ní charity foundation ó ti make it. I wish I can be like him. I wish it is me. ṣé èèyàn máa ń bínú kó da èpo nù ní kó bínú ewúrẹ́ kó da èpo nù ní? ẹ gbọ́ mi dáadáa, mi sọ pé kò ṣe o, mi sọ pé kò ṣàṣìṣe. àṣìṣe tó dẹ̀ ṣe ẹjẹ́ á fókọ̀sì lórí ẹ̀. nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ àwa Yorùbá rèé o. n tá à ń jẹ lẹ́nu lámọ́ o. ìgbà míì gan yìí tá à ń jẹ lẹ́nu a tún máa jẹ́ báyìí a máa ba ẹni tó fún wa a máa bàjẹ́. àṣìṣe tó ṣe ni ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ ṣe surgery fún, tó lọ yọ owó oúnjẹ, owó ilé, owó igbá, owó àwo ní ìgbà tí owó yẹn gan ò tí ì pé, tó dẹ̀ jẹ́ wípé a life is at stake. Why don't we concentrate on that, scold him for that, and allow him apologize for that, and seek forgiveness from God? ìsìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rántí wípé Muyideen ò jẹ̀bi Yorùbá. I saw a write-up where somebody was apologizing to Muyideen. Really? ìgbà yẹn lẹ́ṣẹ̀ wá rántí wípé ìyá Ìbejì ọmọ aráyé lé ilé tó kọ́ fún kò fìwé lélẹ̀. Foluke Daramola tó sọ̀rọ̀ lọ́jọ́ sí tẹ́ ẹ sọ wípé ó jowú ni, wípé ara ń ta ni, o kò fẹ́ kí wọ́n gbé ìyá ọmọ aráyé lé, kó o fẹ́ nìkan gba glory. òun wá ní pàdé yín báyìí, òun lọ̀rẹ́ ẹ̀ wá ń tà sìn. mo ní ìbéèrè o. oúnjẹ tí wọ́n jẹ ní church yẹn lọ́jọ́ Sunday, ṣé ẹ̀yin lẹ fowó ẹ̀ lẹ̀, ẹ̀yin lẹ ń sè é? àbí Àgbàlá Gabriel níṣẹ́ míì tó ń ṣe yàtọ̀ sí kó gbowó jọ kó lọ church? ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ aláìní nítorí oúnjẹ ọjọ́ Sunday wọ́n lọ church yẹn? ilé tó ń kọ́ tẹ ló ń kọ́ tẹ ní orí ilẹ̀ ẹ̀ ló ń kọ́ sí, kò fún wọn níwèé ilé. ṣó fẹ́ fi rẹ́ǹtì lọ́jọ́ iwájú ni? àbí tí ẹlòmíì bá tún ní ìnira á gbé bẹ́ẹ̀? kí lorúkọ bàbá tí ẹsẹ̀ ẹ̀rọ tí àwọn ọmọ ẹ̀ fi òkú àtàyè ẹ̀, bàbá òṣèré yìí tó fi òkú àtàyè ẹ̀ sílẹ̀ fún Àgbàlá Gabriel kó lọ sí? tí Àgbàlá Gabriel ò bá ṣe irú charity yẹn, ṣé irú bàbá yẹn ò ní jẹrà mọ́lé? mo ti gbàgbé orúkọ bàbá yìí, bàbá Nollywood yìí tí ẹsẹ̀ ẹ̀ ṣe táwọn ọmọ ẹ̀ ò débẹ̀. tẹ́ ẹ bá ní ó gba kò fìwé lélẹ̀, ẹlòmíì tó ṣe aláìní tó bá tún rákòrò débẹ̀, ṣé kò ní rí légbé? àbí gbogbo ìgbà ló máa gbowó lọ́wọ́ yín pò ń fẹ́ kọ́lé fún èèyàn? ṣẹ́yìn lẹ bàrà lẹ̀, ṣé chọ́ọ̀chì yín ni? ẹ wá fẹ́ mú àwọn aláàánú ẹ̀, àwọn olóore ẹ̀, ẹ fẹ́ kọ́ ẹ̀yìn ẹ̀ sí? ṣé àwọn tó ń ba jẹ́ òṣìṣẹ́, àwọn tó ń ba ṣiṣẹ́ chọ́ọ̀chì tó ń ba ṣe iṣẹ́, àwọn tó ń pè wọ́n níṣẹ́,
wọn ní jẹun kò ní fún wọn lówó àbí anumọ á máa nu ilẹ̀ ṣànumọ máa nu ilẹ̀ take away àbí give away tẹ́ ń gbà lọ́wọ́ àwọn fáǹsì ṣẹ́yìn gan pin tán ṣé o ò mú kókìrì inú ẹ̀ o ò pòwe owó burúkú òun wà lọ́wọ́ ẹni kébi burúkú pani rí àbí ẹbí ẹ kankan tí ò tiẹ̀ sí lára àwọn fáǹsì ẹ o ò pé kó wá jàǹfààní ẹ ti gbé ring light báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní kọrin kan má gbélébù àwọn tó ṣàgbèrè lọ síbẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó bá wọn sùn lẹ́nu obìnrin ṣé ìdílà ní kó gbé lọ síbẹ̀ ẹ mọ̀dí tí mo ṣe kọrin yẹn ẹ bà mínísítírì yẹn jẹ́ ẹ bà gbogbo ẹ̀ jẹ́ mo kàn fẹ́ rán yín létí àwọn kan ṣì wà tó jẹ́ wípé Ọlọ́run máa lo ipasẹ̀ ọmọkùnrin yìí tó yẹ pé wọ́n á fẹ́ ṣe sọ́jú wọ́n á nílò ìrànlọ́wọ́ wọ́n á fẹ́ kú sínú ìṣòro ọmọkùnrin yìí nítorí pé ó ti ní pílátífọ́ọ̀mù táwọn èèyàn ti trust tó ń kówó fún yín Àgbàlá Gabriel tó fi ń ràn wọ́n lọ́wọ́ nígbà tẹ́ ẹ bá ti bàjẹ́ tẹ́ ẹ ti di àwọn tó ní ìrànlọ́wọ́ sọ́jú lọ́jọ́ iwájú àwọn tó nílò oore lọ́jọ́ àwọn tó ní ibi tán wá ibi tán máa gbé lọ́jọ́ iwájú wọ́n á dẹ̀ kú sínú ìyà yẹn dẹ́ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí gbogbo àwọn olùrànlọ́wọ́ á máa wò pé ó so owó tá à ń dá àfi báwo ni wọ́n ná nínàkúnà ni kò sí ẹnìkan tó máa ran anybody lọ́wọ́ mọ́ ló bá tán ó dẹ̀ mọ ohun tó máa dé báwo lọ́la ìwọ jẹ̀rẹ̀ kò sí ni ẹni tó ní platform tó ní voice táwọn èèyàn fẹ́ràn tó trust ó wà ní position láti ràn ẹ́ lọ́wọ́ ìwọ ni kó o wá fi tùbínùbí ṣe ẹ máa ti ń kàn má gbélébú ẹ ti ń sọ bíi pé kí tiẹ̀ bàjẹ́ pátápátá ṣó ti yá tán náà nìyẹn ó ti dẹni ibi náà nìyẹn ẹ̀yin ò lẹ́ṣẹ̀ oh my god ajímàálù gbé tó ń dájọ́ ajẹ́ranjẹ Àgbàlá Gabriel yìí tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ owó tán dá láàsì tẹ́ ẹ ti fa owó yọ nínú owó nígbà tó jẹ́ wípé the motive is to save life àṣìṣe yẹn ṣe ó pọ̀ mo wá fi Ọlọ́run bẹ̀yìn ẹ tọrọ àforíjì to err is human to forgive is divine kò sí ẹni tí ò lè ṣàṣìṣe kò sí ẹni tí ẹran ara ò lè gbé ẹ bá jẹ́ pásítọ̀ ẹ bá jẹ́ ìmáàmù èèyàn ni wá Ọlọ́run má jẹ́ abọ́ sọ́wọ́ àṣetán tẹ́ bá dẹ̀ ti ń ṣe tó bá jẹ́ wípé nípa gbogbo oore tẹ́ ń ṣe àṣírí tó tú àti bọ́n ṣe ń drag yìí Ọlọ́run fẹ́ fi correct yín kí oore yín lè ní ládá níwájú Ọlọ́run kó lè kọ́ ọ̀rẹ́ yín bá lè pọ̀ sí ó lè jẹ́ gbogbo nǹkan báyìí kí a lè pè yín wá sí ìrònú pìwàdà ni look at the positive side swallow your pride go before your God apologize ẹ tọrọ fún àforíjì níwájú Ọlọ́run ẹ tọrọ fún àforíjì níwájú àwọn olólùfẹ́ yín tán trust yín don't argue it's a face a tún kọjá tó bá jọ Ọlọ́run ló gbé yín kalẹ̀ láti ran àwọn aláìní lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní bàjẹ́ gbogbo kùdìẹ̀kudiẹ tó kù bẹ́ẹ̀ Ọlọ́run á mú kúrò nínú ayé yín ẹ̀ tún lè máa ṣe lọ́nà tí ó fi máa ní èrè níwájú Ọlọ́run ọba èmi ò jọ́ọ̀jì yín o àwọn onílàákàyè kan ò dẹ̀ ní jọ́ọ̀jì yín ó ti yé yín a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ̀ ṣe eré rí a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ̀ ṣe dáa rí a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ ti wá dé èèyàn burúkú ìgbà yìí á kọjá ìgbà ọ̀tun á dé gbogbo nǹkan all the crooked path shall be made straight ojú òní tì yín apologize to your people ẹ̀yin agúnbàjẹ́ ẹnu ẹlẹ́wà ọmọ tó fún lóyún tó sunkún tó ń fa yàkìlà lẹ́ẹ̀kì lóyún padà bàjẹ́ oyún ìbejì ṣógbà tèmi lẹ́yìn ṣọ́ọ̀ṣì ló ti ń dúró àwọn ọmọ ìyàwó ẹ̀dọ́ tó di man of Jesus ní ìsìn ó máa ń nà bí ẹran ni kò sí wá kíní kankan ìlú tó ń lu Ọlọ́run kọ́ lù mọ́ ọlọ́mọ ìlú rẹ ó lé ti bí ìlú la padà sí ìlú ẹ̀yà bàbá ẹ̀ wọ́n pè wọ́n pè ọ́ tó ogun táwọn ìyá ẹ̀já kan fi kú dí lòun jẹ wo lórí burúkú ọmọ àkótún lẹ́sùn kó ọmọ wẹ̀nú àgbo àfi tí n bá forgive ẹ lóko bọ́dí bá forgive ẹ kó ogun orí òkè gbà wà á mọ bá mi ń bẹ inú ẹ̀jẹ̀ yẹn ni mo wà tí mo fi ń gbé ọrẹ́ mi mọ̀ pé èpè máa mẹ́ ọ èmi kàn sí ẹtẹ́ mi bínú ṣe ń bí mi torí inú ìnira ni mo wà o tún wá tì mí wọ búlì o sọ bọ́rọ̀ sí jẹ́ láti rẹ̀ o sọ bí tá a ti ń bọ̀ tá a ti rí mú ìdí o dówó pa àbó dówó pa o dówó náà àbó dówó náà nínú owó mú ìdí o tún rán mi lọ sí police station sí tọ́lọ́run bá wá ń wọ ẹ̀ràn tó o bá ń gbà ó yẹ ká dùn ẹ gbà kẹ́sìn ẹ mọ́ yọ sótó kí n sọ̀rọ̀ àbí kí n mọ́ sọ̀rọ̀ torí pé ó fẹ́ ti lákànlákà ó balẹ̀ òbọ̀nà jẹ kò dáa o
tó bá jẹ́ pé mo mú ọkọ ẹ lọ lé babaláwo àbí ló ń ṣe káyé ó bàjẹ́ káyé tèmi náà ó bàjẹ́ bọ́ tí n bá ti mú ọkọ ẹ lọ bì kankan tó jẹ́ pé ọlọ́yin náà ìlàjọ́ ń fẹjọ́ sùn ayé mi ò lè bàjẹ́ jẹ́ ló máa ṣẹ̀sìn wá túbá torí kìí sẹ́mi nìkan ló ṣẹ̀ ọmọ tó fún lóyún tó sunkún tó ń fa yàpìlà lẹ́ẹ̀kì lóyún padà bàjẹ́ oyún ìbejì ṣó gbà á ṣèbí lẹ́yìn ṣọ́ọ̀ṣì ló ti ń dún àwọn ọmọ ìyàwó ẹ̀dọ́ tó di man of Jesus ní ìsìn ó máa ń nà bí ẹran ni kò sí wá kíní kankan ìlú tó ń lu ọlọ́kọ̀ lù mọ́ ọlọ́mọ ìlú rẹ ó lé ti bí ìlú la padà sí ìlú ẹ̀yà bàbá ẹ̀ wọ́n pè wọ́n pè ọ́ tó bá rí àwọn pásítọ̀ gidi wọn è lówó pásítọ̀ òdú jagun débẹ̀ ni ibi tó rí dùn ọlọ́run ló sì ní rẹ́yìn kó máa lọ wájú ní ìgbàdúrà kó bàjẹ́ fún yín láàárọ̀ kí n tó sọ̀rọ̀ sí ìyá àgbàdúrà lẹ́nu pásítọ̀ òdú ọlọ́run mo sí ọ látara kíní kan ó kú ti dọ́nà ọ̀bẹ lónìí mo lọ polówó lẹ̀ bọ̀ kí ni mo fẹ́ gbà nù ṣubú ẹ ó kó wọn nù gbó tán ọmọ ọlọ́mọ yá ayọ̀dún títì wọn lọ ń gbénu ẹ́stéètì abirùn olè ọ̀fọ̀n ilé mú ìdí ìbá yín jẹ ayé ẹ̀ máa làbà tábẹ̀ yẹn kọ́kọ́ wọ mú ìdí ìfún olè ẹwọ́jú olè mú kiri gbà kí n gbà olè ní olè ẹ gbọ́dọ̀ tálẹ̀ mú ìdí òsì ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ mọ́ mú ìdí ní ẹ bá ń táàgì mú ìdí ní ẹ jẹ́ ń gbé wọlé sórí TikTok mọ́mí ẹgbẹ́ bá ń pẹ́ mú ìdí ní wà ẹ bá ń pẹ́ mú ìdí ní wà ẹ̀yin bá sì ní ẹwọ̀ fọ́ọ̀nù mú ìdí ní òda ẹ bá ra fọ́ọ̀nù fún mú ìdí ní náà ti lákàntì ẹ bá ń sọ owó sí torí mo ti já ṣọ́ọ̀bù rẹ̀ tó bá jẹ́ pé nínú 20 million tó lọ papọ̀ mọ́ bó o bá ti ẹ̀dá méjì 10 million kò bá fi ta tẹ́tẹ́ sọ bóun lórí gbèsè ayé rẹ̀ ẹgbẹ́ bá ń pẹ́ mú ìdí wọlé ẹ bless mú ìdí tòótọ́ oore lóore mọ́ wọ́tọ̀ oore tó fojú jọ bí ni wọ́n ń ṣe tó bá fẹ́ ṣe charity àìmọye owó ọjà mi mo ti pé mọ́mì kan rí pé mo yáwó ní inú fair money tí wọ́n mú fọ́tò mi káàkiri tí mo jẹ gbèsè láti ṣe charity sánà mi ṣe torí pé ọlọ́run fún mi lẹ́mìí kí n ṣoore ìgbà tí mo sì ń tajà mo fowó tí mo ní ṣoore wo ṣe nǹkan kan jésù mú bọ̀ ni jésù mú bọ̀ ó fẹ́ mú dé olúwa ti gbàdúrà wa tó bá jẹ́ mi gan níjọ ni ìjọ mi ó ti kún àkúnwọ́lẹ̀ jésù wípé tí jésù náwó ni àbánàbí náwó bó bá bẹ́ẹ̀ ṣe nǹkan wá ṣọ́ọ̀ṣì tó ti dàwó mo láwọn ṣọ́ọ̀ṣì tó ti dàwó ẹnáwó yín bẹ̀ bó bá yún yín la ẹ̀yin ará diaspora bó bá yún yín la kọ́wọ́ lọ ṣọ́ọ̀ṣì látàkùn tẹ́ believe nù ẹ̀nìyàn don't trust nobody except me láti èmi gan lè yàwé lọ́la bá dàgbà rówó tán nìsín so kò sẹ́ni tí ò lè náwó àbí tí ò bá lè ṣe wúru tó bá dé máa sẹ̀ sí ẹ lọ ààrẹ ra courtroom so níjọ tó o bá jáde ní 1 year ago o bá jáde ní 6 months tọ́lọ̀ bá ti kúrò gbé tó wá jáde sí mi wà jíyẹ àfi tí màá rí fídíò olókùn ẹ táàgì mi tó bá ti ń ṣe show ìyá mi tó gbọ́ owó lọ́wọ́ ẹ̀yẹ kó mọ evidence jáde evidence kan tó lórí burúkú ara ẹ lè mú ní 100,000 tó fún ìyá mi ò sì tọrọ owó lọ́wọ́ ẹ̀ yes ìyá mi ò tọrọ owó lọ́wọ́ ọmọ yẹn kan níjà mi ṣe kí n tó bí evidence ọmọ lásán lọ́ọ́ yẹ̀wò abiyamọ ni mí tí n bá ṣépè fún yàn tó o bá ṣẹ́ mi kò lè mú ẹ bàtọ́ bá jẹ̀bi mi ètò èmi máa mẹ́ ẹ kó o máa wẹ̀nú àgbẹ̀ àdàbí tó o bá ti mú bẹ́ẹ̀ ni mo sọ fún inú ẹ̀jẹ̀ yẹn ni mo wà tí mo fi ń gbé ọrẹ́ mi mọ̀ pé èpè máa mẹ́ ọ èmi kàn sí ẹ tẹ́mi bínú ṣe ń bí mi torí inú ìnira ni mo wà o tún wá tì mí wọ búlì o sọ bọ́rọ̀ sí jẹ́ láti lè o sọ bí tá a ti ń bọ̀ tá a ti rí mú ìdí o dówó pa àbó dówó pa o dówó náà àbó dówó náà nínú owó mú ìdí o tún rán mi lọ sí police station sí tọ́lọ́run bá wá ń wọ ẹ̀ràn tó o bá ń gbà ó yẹ ká dùn ẹ gbà kẹ́sìn ẹ mọ yọ ó kàn dùn mí pé o fẹ́ súnmọ́ pásítọ̀ òjò ẹ yẹra fún lórí burúkú ọmọ ni ó kò dọ̀tí báyìí mo mọ́ follow prayer point yín ẹ sì kì í sínú olórí burúkú pásítọ̀ ọlọ́run pè yín ni àwa mẹ́tọ́ náà ò pé káà lè sọ ìmísí ń bá yín lò èyí ò sì dorí mídíà ìkẹ́ wa sagbe ìyájẹ́ yín náà rí iye òjò ọmọ lórí burúkú délé bẹ́bà ni ogun táwọn ìyá ìjà kan fi kú di lòun jẹ wo lórí burúkú ọmọ àkótún lẹ́sùn ó máa wẹ̀nú àgbo àfi tí n bá forgive ẹ lóko bọ́ tí bá forgive ẹ oògùn orí òkè gbà wàá mọ bá mi ń bẹ̀ ká sọ̀rọ̀ yẹn ó lọ fà tàbí ó lọ gbòòrò pé kò sí nǹkan tá a fẹ́ ṣe ọ̀bẹ ti bọ́ ọmọ lọ ó ti sọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin dáa bú mi sí mo fún yín ní tí mo sọ̀rọ̀ mi ń dá yín lóhùn nígbà tó wá wọ́n dọ̀sù kan tí mo sọ fáwọn godmother mi pé mo páàsì nǹkan báyìí ló ṣẹlẹ̀ àwọn godmother mi tí ó fún mi lówó tí ó ní kí n lọ hospital ni tí ó fún mi ní nǹkan ṣe kódà nínú àwọn godmother mi wọ́n bá mi rẹ ẹrù ọmọ ránṣẹ́ wọ́n ra ẹrù ọmọ ránṣẹ́ láti abroad ẹrù ọmọ yẹn mo kó fún ọmọ mi ni torí tá a bá ń sunkún a máa rí náà bàbá sì ń yọ ọkùnrin lójú àjọ àwọn ojú pé ní tó ń ṣe ò dáa so nígbà tó sì ti ṣẹlẹ̀ mo fi ọ́lẹ̀ mo ní kọ́lọ́hún ṣe ìdájọ́ wọ́n dráàgì ẹ lọ ọ̀dọ̀ Muyideen èmi mọ ibi tí Muyideen wọn yẹ kí n take advantage ẹ but ọ̀rọ̀ yìí ò sì tí ì clear torí wọ́n sọ pé ṣèbí mo sọnù fídíò pàjọ rí Muyideen ni ó rí pé mi ń dá sọ́rọ̀ yẹn náà mo fi ọ́ sílẹ̀ pé alẹ́ sì ń lámbọ̀ ní January yìí mo sì sọ lórí TikTok àbí ní sọ́pẹ́ dájú ní máa tẹ̀sí mo sọ káwọn èèyàn sì encourage pé kí n jọ kí n má bínú kí n gbàgbé ọ̀rọ̀ àìná àìmọ́ gbàgbé ọ̀rọ̀ àìná àkìnrẹ́ ni bá ṣeré kéṣeré olórí burúkú ọmọ ni màá bá ṣeré ẹ to understand so ọ̀rọ̀ yẹn sì kúrègbè ìgbà tí ọ̀rọ̀ domi dúọ ẹni tó rẹ̀ tán gbowó síta tán lẹ gba gbowó dáàdì búrókì 200k dáàdì búrókì táyà dáàdì ti gbowó tá ẹ gbà wá o so kò sí nǹkan tí mo fẹ́ gbà tó bá jábọ́ náà wọn lè fún mi ní ṣọ́ọ̀ṣì ẹ̀kan bó bá jábọ́ wọn lè gbé mọ́tò fún mi tó bá jábọ́ kò sí ìgbẹ́ tí mo fẹ́ gbà nínú kó jábọ́
bọ̀ olówó tó bá ń tẹ̀lé bàṣàbàṣà rántí pé àwa náà lẹ́jẹ̀ lọ́rùn àwa náà ń bọ̀ àwùjọ ìdènà ṣé orí bí mo ṣe ń ṣe charity iṣẹ́ méje ni mò ń ṣe mò ń ta ilé o mo sì ń ta ilẹ̀ mò ń ta káyámọ́ńtà mò ń ta skincare mò ń ta ready to wear mò ń ta bàtà ọkùnrin jọ èló ni charity fẹ́ gbé wá ibi tá a ti ń ṣe láti ń jẹ kìí ṣe bí 50-50 tí dádì yín pín in tí bàbá yín kójọ lọ́jọ́ tòní àwọn tó wà láàbùrọ̀dù ò kójọ gbogbo property tí bàbá yín ní lónìí ẹni tó wà ń bẹ́ẹ̀ past 50 years kò ní tó ní bọ̀ nínú ayé yìí irọ́ lẹ fẹ́ ẹ̀ kì í fò tọrọ ṣé ẹ rí bí mo ṣe wà yìí bẹ́ẹ̀ bá mọ́ ń wò mí tẹ́ ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n èèyàn tẹ́ ẹ mọ́ ń wò mí dáadáa ẹ rí pé mi ìtàn kì í sọ̀rọ̀ anyhow mi ìtàn kì í sọ̀rọ̀ àsọdànù tí n bá sọ nǹkan ẹ máa rójútu kínní yẹn kò sí nǹkan tí n bá fẹ́ gbà ó nọ́mà kó gbowó epo bọ̀ sí ìwà àtẹni ẹjọ́ sọ pé bàbá gbayé báyìí o àwọn kí wọ́n gba sálárì o sí ẹjọ́ sọ òwà ni she's so nice man kódà àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ wọn ní jó orí oṣù yẹn ṣe ó lè ní ọ ẹ jẹ́ àpò olè lólè bẹ́ẹ̀ bá ṣe ẹ̀dáríjì ẹ sọ pé ojú olè rà olè alọ́kọ́ ló ń kígbe ìrìn india ọ̀pẹ́ o jàgùgà ìtàn ìfojú mi rí tí ìyá mi bá rí ìyá mi ò kàn ṣe media person bí ìyá mi bá rí ni ó ti sábò pé orí òkè òun fẹsẹ̀ bí ìkànnì yín lọ ní sí ìyá mi bímọ púpọ̀ abẹ́ ẹ ti gbàgbé pé ìyá mi náà wà nù mọ́tò ìjọ tarí mú ìdí ṣé ẹ ti gbàgbé ni nígbà tí courtroom show tó fẹ́ sọ̀rọ̀ ó ní èmi lọ gbé ìyá mi tọrọ owó lọ́wọ́ dádì wọn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ẹ rí nínú ayé yìí ẹ tó dájọ́ èèyàn ẹ kọ́kọ́ máa tọrọ access ìgbàgbọ́ lè wá kò sí nǹkan tí n bá jáde tí n bá sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀ bọ̀ tí n bá tún jáde tí n bá tún sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀ bọ̀ ẹ jẹ́ kí n fi òdodo múlẹ̀ tí n bá sọ pé ẹ mọ́ gbàbẹ̀ tí n bá ní ẹ gbàbẹ̀ ẹ tó bá fẹ́ tẹ̀lé mi kó tẹ̀lé mi tí ìyá mi wá ti sinmi kiri bí mò ń sọ fún ìyá mi nígbà tí wọ́n kó bẹ́ẹ̀dì wálé wa tẹ́ni lọ kó fáwọn arúgbó ṣe bí ìyá mi náà ti dàgbà tó ti rán ọmọ rẹ̀ ìyá mi ń sùn lórí kápẹ́ẹ̀tì ó lóun ó gbé bẹ́ẹ̀dì mo ní mọ̀ gbé tí n bá ti rówó ńlá mi fún kì í ṣe pé ń tẹ̀ fún mi nígbà míì táwọn tẹ́ rí ìyá mi lórí kiri wọ́n lè ṣèbọ́ ọmọ yín wọ́n ń pè sálẹ̀ dì pé ìyóò nìyẹn kan wò bá ní ó kọ́ lóní kò sówó kò mọ̀ sówó aláàánú lọmọ mi kò sówó ni tó bá wà ní ìsàlẹ̀ mọ̀ wùyá mi rìn ní ìsàlẹ̀ tó lè sáré mọ́tò kí n kọlù kẹ̀kẹ́ tèmi tí n bá fẹ́ jẹ́ ẹrí lọ́rọ̀ ilé ayé mi lẹ́rìí ìdí n bá fẹ́ jẹ́ ẹrí ẹ̀ lérí mi wà olówó tán wà ń tẹ̀lé basubasu ṣé o mọ̀ pé orí ọ̀fẹ́ ló wà lórí ti ẹni bí ìyá bàbá rẹ bá rí gbàlù kò ní wà ń bẹ̀ bọ̀ ọlọ́run papọ̀ olóró ògùn ó sì rí lò wá ṣe báṣabàṣà máma gbọ́ lọ́dọ̀ tèmi náà lè misbehave o torí owó ní sọ̀rọ̀ bóyá torí bá jáde níkà lọ bí sọ̀rọ̀ bí èèyàn lọ but fọpọlọ sí ẹ̀yin tẹ̀ kan rò pé mo kàn sọ̀rọ̀ ó dùn mí ó sì bẹ̀rẹ̀ lẹ́dàá ó ṣẹ́ mi òun ọmọ pé big event lòún ṣe ó ṣẹ́ mi gan but ọlọ́run lọ́bọ̀ olùdaríjì ó bá yìí sí sìkò bẹ̀bẹ̀ èmi ò sí ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ sẹ̀sìn yín lọ sẹ̀sìn láyọ̀ àtẹ̀kọ́ yọra